mo kí yín tẹ̀ṣọ́ mo kí yín tológun mo kí yín káàbọ̀ sórí àkọ́tún ìròyìn ìkànnì Awíkonko lónìí ọjọ́ kẹfà oṣù kejì ọdún 2026 Ọmọdásọ́lá Ìfúnníyì lóníròyìn ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Àwọn olórí ilẹ̀ Áfíríkà ṣèpàdé lórí ètò ààbò. Kí ni àbọ̀ ìpàdé wọn dálé lórí? Inú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn òun lẹ́tì gbọ́. Kí ló dé tí ìjọba Tinubu ní kí àwọn ìpínlẹ̀ máa pín owó ìrànwọ́ orí iná mọ̀nàmọ́ná san pẹ̀lú ìjọba àpapọ̀? Àlàyé rẹ̀ ó dínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Ní ìpínlẹ̀ Kwara, ìjọba ṣí àwọn ilé ẹ̀kọ́ ní ìjọba ìbílẹ̀ tí ètò ààbò ṣokùnfà títìpa wọn. Ẹnikẹ́ni tọ́wọ́ bá tẹ̀ pé ó ń lo fọ́tò ìhòòhò ọmọdé lórí ayélujára nípínlẹ̀ Èkó, ẹ̀wọ̀n ọdún 14 òun ni ìjìyà rẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ló fọn rere rẹ̀ bẹ́ẹ̀. Lágbo òṣèré, ìràwọ̀ lámì tún ti já báyìí o. Àǹtí Ajára onítíátà ó jáde láyé lẹ́yìn àìsàn ẹ̀dọ̀ àti oyún tó ní. Ní báyìí ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn olórí ní ilẹ̀ Áfíríkà wọ́n ti fi ohùn ṣọ̀kan lórí àti wá ojútùú sọ̀rọ̀ ìgbésùmọ̀mí àti ìkọlù àwọn alákatakítí ẹ̀sìn tó ń wáyé ní ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà. Wọ́n ní ẹkùn náà ti di oríkò ìkọlù àwọn agbésùmọ̀mí tí àwọn kò sì nígbà kí ìkọlù bẹ́ẹ̀ máa tẹ̀síwájú. Èyí ló jẹ́ ìfẹnukò wọn níbi ìpàdé àwọn olórí orílẹ̀-èdè Áfíríkà lórí ètò ààbò tó wáyé ní Accra tí ṣe olú ìlú ilẹ̀ Ghana. Gẹ́gẹ́ bí àwọn olórí náà ṣe sọ, ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà ń kojú ìkọlù àwọn agbésùmọ̀mí 8 lójúmọ́ tó sì jẹ́ pé ó kéré tán ẹ̀mí èèyàn 44 ló ń bá àwọn ìkọlù náà lọ. Wọ́n ní ìdajì àkọọ́lẹ̀ àwọn èèyàn tó ń bá ìkọlù ìgbésùmọ̀mí lọ ló ń wáyé láti Áfíríkà gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi síta lẹ́yìn ìpàdé náà ṣe sọ. Ààrẹ orílẹ̀-èdè Ghana John Mahama ló ṣáájú ìpàdé náà. Ààrẹ ilẹ̀ Ghana John Mahama ló ṣáájú ìpàdé náà pẹ̀lú àwọn aṣojú láti orílẹ̀-èdè Sierra Leone, Liberia, Burkina Faso, Mali, Mauritania, Nigeria, Senegal àti Togo. Àwọn olórí orílẹ̀-èdè náà gbàgbọ́ pé àwọn orílẹ̀-èdè lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà ni wọ́n ní ìsopọ̀ mọ́ra wọn nípa ilẹ̀, okòwò àti ojú ọjọ́ tó sì jẹ́ pé ó yára kí ìpèníjà ètò ààbò ní orílẹ̀-èdè kan kó tètè ran orílẹ̀-èdè míì. Lẹ́yìn ìpàdé náà, àwọn olórí orílẹ̀-èdè náà jẹ́jẹ́ ìfarajìn wọn láti rí dájú pé ìbáṣepọ̀ tó lọ́rìn wà láàrin àwọn orílẹ̀-èdè tí wọ́n súnmọ́ ara wọn lójúnà àtijọ́ kojú ìpèníjà ètò ààbò àti ìṣèjọba tó bá ń kojú wọn. Wọ́n ní àwọn yóò máa fi ìròyìn tó ara àwọn létí lójúnà àti rí pé àwọn kọlọ̀rọ̀ sí kò rí ààyè jókòó ní agbègbè ẹnikẹ́ni. Bákan náà ni wọ́n ní àwọn yóò máa ṣe ìpàdé lóòrèkóòrè láti ṣe àgbéyẹ̀wò bí ètò ààbò ṣe ń lọ sí ní orílẹ̀-èdè kọ̀ọ̀kan àti láti lè mú àyípadà bá bí wọ́n ṣe ń ṣe ìdájọ́ àwọn tí ọwọ́ bá tẹ̀ fún ìwà ìgbésùmọ̀mí lẹ́nu ibodè kọ̀ọ̀kan. Lórí dídá ààbòbò ẹnubodè, wọ́n fẹnukò láti gbógun ti àwọn agbésùmọ̀mí nípasẹ̀ ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin wọn lójúnà àti mú kí àdínkù bá báwọn agbésùmọ̀mí ṣe ń wọ orílẹ̀-èdè kan sí òmíràn. Wọ́n tún pinnu láti ṣe àgbékalẹ̀ ìwé ìfẹnukò lórí ìbáṣepọ̀ àti ààbò èyí tí wọ́n máa ṣe láàrin oṣù 3 tí yóò sì parí láàrin oṣù 6. Yàtọ̀ sí ọ̀rọ̀ ààbò, àwọn olórí orílẹ̀-èdè náà ṣèlérí láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ oúnjẹ, ètò ìlera, iṣẹ́ àti ètò ẹ̀kọ́. Wọ́n fi kún pé àyípadà ojú ọjọ́ náà ní ipa tó lọ́rìn tó ń kó ní ìgbé ayé àwọn èèyàn. Wọ́n ní àwọn yóò máa fi èyí sí gbogbo ètò tí àwọn bá ti ń gbèrò láti àsìkò náà lọ. Lẹ́yìn náà ni wọ́n ní àwọn yóò máa ṣe ìpàdé ní ọdún méjì láti mọ bí wọ́n ṣe ń ṣe àmúṣe àwọn ohun tí wọ́n fẹnu kò lé lórí sí.
ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kéde wípé ó ní kọ́kọ́ ni yóò máa sanwó ìrànwọ́ orí iná mọ̀nàmọ́ná mọ́ báyìí. Ìjọba ti ní àwọn ìpínlẹ̀ náà yóò máa san nínú owó náà. Ọ̀gá àgbà ọ́fíìsì tó ń rí sí ètò ìsúná lórílẹ̀‐èdè Nàìjíríà Tanimu Yakubu ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lásìkò tó ṣe ìpàdé pẹ̀lú àwọn iléeṣẹ́ àti oríṣiríṣi ẹ̀ka ìjọba nílùú Àbújá lọ́jọ́ Ajé ọjọ́ kejì oṣù kejì tá a wà nínú rẹ̀ yìí. Ọ̀gbẹ́ni Yakubu sọ pé ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ pé kí ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta máa pín owó ìrànwọ́ orí mọ̀nàmọ́ná san. Ó ní ààrẹ sọ pé bí ìjọba àpapọ̀ nìkan ṣe ń dá owó náà san ló ń jẹ́ kí oríṣiríṣi ètò ìṣòro tó ń kojú ẹ̀ka ìpèsè iná máa pọ̀ sí. Yakubu ní tí a bá fẹ́ iná ọba tó dúró déédéé a ní láti sanwó fún un ni. Tí owó iná tí aráàlú bá sì ń san tí ò bá gara ó túmọ̀ sí pé ìjọba ń san owó ìrànwọ́ lórí iná mọ̀nàmọ́ná ni. Lọ́dún 2026 yìí ìjọba àpapọ̀ kò ní máa dá owó ìrànwọ́ orí iná mọ̀nàmọ́ná san mọ́. Ìjọba ìpínlẹ̀ àtàwọn ìjọba ìbílẹ̀ náà yóò máa pín nínú owó náà san báyìí. Ọ̀gá àgbà ọ́fíìsì ètò ìsúná wá ṣàlàyé pé ìjọba àpapọ̀ kò gbé ìgbésẹ̀ yìí láti fìyà jẹ ẹnikẹ́ni bí kò ṣe láti jọ ṣiṣẹ́ pọ̀ kí ẹ̀ka ìpèsè iná ọba lè fẹsẹ̀ rinlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Kwara ti kéde ṣíṣí àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ti pa ní ìjọba ìbílẹ̀ 5 tí wọ́n sì ní káwọn ilé ẹ̀kọ́ náà bẹ̀rẹ̀ ètò ìkẹ́kọ̀ọ́ wọn padà. Àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Kwara Peter Amọ̀gbọ̀njayé fi léde lórúkọ kọmíṣánná fún ètò ẹ̀kọ́ Lawal Ọlọ́rungbẹ́bẹ̀ ní ọjọ́ Ajé ọjọ́ kejì oṣù kejì yìí ni wọ́n ti ní kí gbogbo àwọn ilé ẹ̀kọ́ tó wà ní títìpa kó jẹ́ ṣíṣe padà. Ẹ rántí pé láti ìgbà sáà ètò ẹ̀kọ́ tó kọjá ní ìjọba Kwara ti gbé àwọn ilé ẹ̀kọ́ náà ti pa ní àwọn ìjọba ìbílẹ̀ Òkè-Èrò, Ìfẹ́lódùn, Ìrẹ́pọ̀dùn, Ìsìn àti Èkìtì nítorí ìbẹ̀rù ìkọlù àwọn ajínigbé àtàwọn agbébọn. Ìgbésẹ̀ náà ló wáyé lẹ́yìn táwọn agbébọn ṣèkọlù sí ilé ìjọsìn kan ní ìjọba ìbílẹ̀ Èkìtì tí wọ́n sì jí ọ̀pọ̀ àwọn olùjọ́sìn gbé lọ. Ẹ̀wẹ̀ ìjọba Kwara ní ààbò ti wà dé ààyè kan láwọn agbègbè náà bí ó tilẹ̀ jẹ́ pé àwọn yóò túbọ̀ máa mójútó ààbò àwọn agbègbè yìí. Ọlọ́rungbẹ́bẹ̀ nínú àtẹ̀jáde náà sọ pé gbogbo àwọn ilé ẹ̀kọ́ tí ọ̀rọ̀ náà kàn ni wọ́n ti fi ọ̀rọ̀ náà tó létí báyìí. Ìgbésẹ̀ yìí ló ti wá ń dá ìbẹ̀rùbojo sílẹ̀ sọ́kàn àwọn òbí lórí ààbò àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Kwara ṣùgbọ́n ìjọba rọ àwọn òbí àti olùkọ́ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba tí wọ́n sì sọ àrídájú rẹ̀ pé gbogbo ètò láti dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn òṣìṣẹ́ ní ilé ẹ̀kọ́ òní àwọn ti ṣe. Bí oríṣiríṣi ètò ṣe ń gba orí ayélujára kan látọwọ́ àwọn aṣètò lójú òpó ọ̀kan òjọ̀kan tí àwọn mìíràn nínú wọn kò sì mọ òfin tó de iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n fi ń pawó sápò ara wọn débi tí wọn yóò tiẹ̀ tẹ̀lé ìlànà tó tọ́. Ìjọba ìpínlẹ̀ Èkó ti kìlọ̀ fún àwọn tí wọ́n ní í ṣe pẹ̀lú lílo ọmọdé. Ọjọ́ Ajé ọjọ́ kejì oṣù kejì yìí ní ìjọba Èkó jáwé ìkìlọ̀ fún àwọn èèyàn tó ń lo ọmọdé lọ́nà àìtọ́ láti fi ṣètò pé kí wọ́n dẹ́kun rẹ̀. Ìjọba rán wọn létí pé ẹ̀wọ̀n ọdún 14 ni òfin là kalẹ̀ fún ẹni tó bá tẹ ẹ̀tọ́ ọmọdé mọ́lẹ̀ nítorí àtìpàwọ́sápò ara rẹ̀. Nínú àtẹ̀jáde tó kéde ìkìlọ̀ yìí èyí tí kọmíṣánná fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti ìdàgbàsókè Mobọ́lájí Ògúnléndé àti akọ̀wé àjọ tó ń rí sí ìfìyàjẹni lábẹ́lé àti ìbálòpọ̀ lọ́nà àìtọ́ Títílọlá Favour Adéníyì buwọ́lù ni wọ́n ti kéde ìkìlọ̀ náà. Wọ́n ṣàlàyé pé lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà lára àwọn tí òfin gbọ́dọ̀ dáàbò bò ní àwọn ọmọdé wà. Àtẹ̀jáde náà sọ pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ lò wọ́n fún ohun tó tako ààbò, àlàáfíà ara àti ọkàn wọn.
wọ́n ní lílo àwọn ọmọdé fún ohun tó ṣàfihàn ìlòkulò ìbálòpọ̀ tàbí dídá ojú wọn kọ ohun tó lè pa wọ́n lára ó lòdì sí ìlànà rere bẹ́ẹ̀ ni ó sì lòdì sí òfin tó ń de ààbò ọmọdé. Lábẹ́ òfin Nàìjíríà ẹnikẹ́ni tó bá ṣe ètò tó jọmọ́ ìbálòpọ̀ fún ọmọdé tó pín síta tàbí tó tà á lódìndín láti jèrè níbẹ̀ ó ti hùwà ọ̀daràn. Abala 22 òfin tó ń dáàbò bo ẹ̀tọ́ ọmọdé ló la ẹ̀wọ̀n ọdún 14 kalẹ̀ fún ẹnikẹ́ni tó bá ṣe ọmọdé báṣubàṣu nípasẹ̀ ìbálòpọ̀ tàbí ìfẹ́kúfẹ̀ẹ́ ara tàbí kí èèyàn fi ẹ̀tàn mú ọmọdé ṣe ohun tí kò fẹ́. A máa tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ yìí kàn bẹ́ẹ̀ ni a ó máa gbé ìgbésẹ̀ láti kojú àwọn tó bá lùfin yìí nígbàkigbà tó bá ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni ìjọba Èkó wí nínú àtẹ̀jáde ìkìlọ̀ náà. Wọn kò ṣàìrọ̀ àwọn tí wọ́n ń gbé ètò sórí ayélujára jáde láti lọ mọ gbogbo òfin tó de iṣẹ́ wọn dùnjúdùjú. Wọ́n ní kí wọ́n rí dájú pé wọ́n pa òfin tó de ààbò àti ẹ̀tọ́ ọmọdé mọ́ bí wọ́n bá ń gbé èrò ọkàn wọn sáfẹ́fẹ́ kí wọ́n má bàa torí àtijẹdèrò ẹ̀yìn gbàgà. Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà Yorùbá tí ọ̀pọ̀ mọ̀ sí Àǹtí Àjàrà ti jáde láyé. Òṣèré ẹgbẹ́ rẹ̀ mìíràn Kudirat Ṣórẹ̀mí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mama No Network ló fìdí ìpapòdà rẹ̀ múlẹ̀ fún àwọn oníròyìn. Gẹ́gẹ́ bó ṣe wí mọ́júmọ́ ọjọ́bọ̀ ọjọ́ 5 oṣù kejì yìí ni Àǹtí Àjàrà jáde láyé. Ṣáájú ní àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ ti ké gbàjarè pé kí àwọn ọmọ Nàìjíríà ran àwọn lọ́wọ́ nípa owó tí wọn yóò fi tọ́jú Àjàrà ẹni tí wọ́n ní ẹ̀dọ̀ rẹ̀ ní ìṣòro bá àti pé oyún tó ní ló dá gbogbo wàhálà náà sílẹ̀. Ìgbìyànjú àti rí owó náà ti ṣe 100 mílíọ̀nù náírà ó ní wọ́n ń ṣe lọ́wọ́ tí òṣèré tó jẹ́ àkàndá nípa àìga náà fi jáde láyé. Ìgbìyànjú àti rí owó náà ti ṣe 100 mílíọ̀nù náírà ni wọ́n ń ṣe lọ́wọ́ tí òṣèré tó jẹ́ àkàndá nípa àìga náà fi jáde láyé. Gẹ́gẹ́ bí Mama No Network ṣe ṣàlàyé ó ní nǹkan bíi oṣù kọkànlá ọdún tó kọjá ni ọ̀rọ̀ oyún tó níyẹn bẹ̀rẹ̀. Ó máa ń wá sọ́dọ̀ mi dáadáa mo dẹ̀ máa ń rí i tó máa ń bá ọkùnrin kan sọ̀rọ̀ lórí fóònù tí wọ́n á jọ máa sọ̀rọ̀ ìfẹ́ ṣùgbọ́n mi ò mọ ọkùnrin náà. Oyún yẹn ló fọ́ gbogbo ẹ̀ lójú nínú àárẹ̀ yìí. Àìsàn ẹ̀dọ̀ ni àwọn dókítà sọ pé ó ń ṣe Àjàrà ṣùgbọ́n oyún yẹn òun ló tún kó bá a. Wọ́n ní ká lọ mú 100 mílíọ̀nù náírà wá láti fi gbé lọ sí India fún ìtọ́jú. Níbo ni onítíátà ti fẹ́ rí 100 mílíọ̀nù náírà? Òun ló jẹ́ ká jáde béèrè ìrànlọ́wọ́ tí àwọn kan tí kò yé tí wọ́n sì ń bò wá. Ohun tí wọn ò mọ̀ ni pé ká tó béèrè ìrànlọ́wọ́ ọ̀pọ̀ nínú wa ló ti gbé owó sílẹ̀ kálukú dá owó jọ fún Àjàrà nítorí ọmọ dáadáa ni. Mama No Network tẹ̀síwájú pé àwọn gbìyànjú fún Àǹtí Àjàrà ó ní ọsibítù ńlá òní olóògbé náà ti ń gba ìtọ́jú tí àwọn sì ń wá owó fún kí ọlọ́jọ́ tó dé. Nípa ọkùnrin tó fún Àǹtí Àjàrà lóyún Mama No Network ní ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí rẹ̀ nítorí olóògbé fúnra rẹ̀ kò sọ ẹni tó fún lóyún títí tí ọlọ́jọ́ fi dé. Tó ní láti máa gé pété lórí ìròyìn ní ìkànnì Àwíkòǹkò fún tòní. Ẹ ṣeun tẹ́ ń wò wá tẹ́ ń tẹ́tí sí wa. Ọmọdásọ́lá Ìfúnníyì lóníròyìn. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di. Ó dìgbà kan náà, ire o.